eléyìí má tún ga o. Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa Lizzy Anjorin ti kọ́ bàbá Ìjẹ̀ṣà. Ó ti kọ́ lóhun tó máa ṣe láti ṣẹ́gun Ìyábọ̀ Òjó. Ẹ gbọ́ ohun tó sọ. Ti fọ́tò Ìyábọ̀ Òjó tó pọ̀ àtọmọ ẹ̀ ní Káàárọ̀ Oòjíire tó bá ti tẹ ọkọ̀ wá múra Ìjẹ̀ṣà oníwọ̀n ẹ̀ máa rí rúnrìn Ìyábọ̀ yẹn wò ó kò sí áńgù tó dé wàá bá àwòrán Ìyábọ̀ àtàwọn ọmọ ẹ̀ in a week gbogbo 7 days yẹn ní Ìyábọ̀ Òjó àtọmọ ẹ̀ máa ń gba èpè kò tún ṣe lórí social media o orí social media yẹn formality nìyẹn láti àná sì mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ kan fún wọn ní ìjẹta mọ́jú àná èní mọ́jú ọ̀la everyday tó bá ti jó gbọ́dọ̀ máa mú fọ́tò Ìyábọ̀ kiri àtọmọ ẹ̀ tó bá ti wá fẹ́ ṣaṣẹ́ yẹn wàá máa ní àtàwọn tó ń gbèjà Ìyábọ̀ àtàwọn tí Ìyábọ̀ Òjó ń gbèjà ó ṣe kókó Ìjẹ̀ṣà lọ bèrè mú e ṣẹ́gun Ìjẹ̀ṣà lọ bèrè wò ó ní ọmọ kan àti 5 years ago over 7 years ago gun àtàwọn Ìyábọ̀ Òjó ṣó wò ó póòsì ẹyọ kan mo sì ṣe fún mi tí dọ́dọ̀ yẹ mi tí dọ́dọ̀ bàbẹ́ mi tí dọ́dọ̀ wèrè kan tó bímọ fún mi tí dọ́dọ̀ àwọn ọmọ ẹ̀ wá gbọ́ fídíò tó ṣe máa bọ̀ wá gbọ́ just post ẹyọ kan ó gbọ́ Ìjẹ̀ṣà ó máa gbọ́rọ̀ jáde fún Ìyábọ̀ ó máa lọ sọ́dọ̀ àwọn olóró ó máa gbọ́rọ̀ jáde fún Ìyábọ̀ wá kéré ni Ìyábọ̀ ò kéré nu kán pààyàn kán bá tèèyàn jẹ́ ìwọ ló nífẹ̀ẹ́ mi ẹlẹ̀ kí ló ń ṣe ẹ́ à ń bẹ sọ because tó bá bẹ sọ́ọ̀sì wá tún jáde Jésù mi kò fẹ́ bẹ́ẹ̀ ó máa pa ẹ́ ibi ló wo àwọn tó ju ẹ̀ lọ wéèsì wọn kò sí wọn tó ṣẹlẹ̀. tẹ́ bá wo kéèsì tẹ́ bá wo ọjọ́ tí Ìjẹ̀ṣà jáde tẹ́ bá wo week tí Ìjẹ̀ṣà jáde láì ṣe pé Ìjẹ̀ṣà sọ̀rọ̀ rárá tó bá wo week àtijọ́ tí Ìjẹ̀ṣà ti jáde ní prison láì sọ̀rọ̀ Ìjẹ̀ṣà rárá àtijọ́ yẹn lọ́kàn Ìyábọ̀ Òjó ti balẹ̀ week tí Ìjẹ̀ṣà jáde ní Ìyábọ̀ Òjó lọ sẹ́wọ̀n ní Àbújá week tí Ìjẹ̀ṣà jáde Ìyábọ̀ Òjó lọ sí prison ní Àbújá. ó gbọ́ mi wíìkì ẹ lọ wo àtijọ́ tí Ìjẹ̀ṣà ti jáde láyé Ìyábọ̀ Òjó ti bàjẹ́ beyond repair ṣe rí gbogbo àwọn tẹni tó ń bá Ìyábọ̀ Òjó polówó fíìmù yẹn ẹ wojú wọn dáadáa ẹ mú wọn fún ìṣàlàyé ikú tó pa Mohbad ẹ mú wọn. Ìjẹ̀ṣà èmi tí mo jóbìnrin àtẹ̀yìntàn tí mo gbé oyún fóṣù 9 orí pé ìgbà tó kọjú sí mi mo ta ó kè mí nǹkan mo lérò ara mi pa I can only use your case as a case study Ìjẹ̀ṣà I have done my part and we have done well imagine kí Ìyábọ̀ máa ní pé kí Ìjẹ̀ṣà má dárúkọ mu Ìjẹ̀ṣà ó tí ì mẹ́nu ẹ̀ Ìjẹ̀ṣà ó nídìí láti lọ wo awo wà lọ wo awo ó ń ṣe awo fẹ́ẹ̀kì o Ìjẹ̀ṣà nínú 7 days tó wà nínú 1 week 5 days wàá máa fi rìn kiri gbogbo ibi tó bá ti ń ṣe èpè wàá print fọ́tò Ìyábọ̀ Òjó àtọmọ ẹ̀ torí pé wọ́n ti. ẹ̀yin èèyàn kí lẹ rí sí àmọ̀ràn tí Lizzy Anjorin gba bàbá Ìjẹ̀ṣà.